أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مقص ونزلناه تنزيلا. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. الفاتح لما أغلق والخاتم لما سبق. آمين. ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم. آمين. وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. gbogbo àwa olóríire tí a wà ní ìjókòó ẹ̀dàkùn ẹ̀jájọ yorùbá náà Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. wọ́n ní olóríire o ẹlòmíì ó ṣe máa béèrè wípé ẹ̀dàkùn ta ni wọ́n ń sọ. Allahu akbar. wọ́n tó bá kọ̀ǹfàmù ara rẹ̀ pé olóríire ni ọ́ dákun bá ń pẹ́ sallallahu alayhi wa sallam. bimiladi kairi rusuli abo lajala ya. kì í ṣe gbogbo èèyàn tí wọ́n kí kú oríire láàárọ̀ ọjọ́ ni kó fẹ̀mí balẹ̀ pé wọ́n kó ń bẹ̀ lálẹ́ o. kìí ṣe gbogbo ẹni tí orí táyé rẹ̀ bàjẹ́ lónìí bẹ́ẹ̀ náà ni òfìgbà kan dáa fún rí lánàá Ọlọ́run yí gbà padà mọ́ ọ lọ́wọ́ ni. bimiladi kairi rusuli abo lajala ya. àwọn àgbà ọgbà wípé ntọ́lọ́ ń ṣe fún ọ wípé wọ́n ní kí ni ṣe sí Ọlọ́run wọ́n lọ́lọ́run ní ṣe sí méjì. ìṣesí àkọ́kọ́ ni pé yarfa'ullahu aqwaman wa yada'ullahu al-akharin. Ọlọ́run wo àwọn kan ṣoṣo ẹni tí wọ́n ti lérò tó sì lámọ̀dájú pé ẹ̀ lágbájá yóò rìnrìn oríire gbogbo ẹni tí ò bá sì ti rìnrìn oríire bá a bá rí oríire ń di ẹ̀ yóò yà wá lẹ́nu. bimiladi kairi rusuli abo lajala ya diyauli huda waliyako alifadhu adiya. diyauli huda waliyako alifadhu adiya. Ọlọ́run ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbogbo ẹbí ayé ti dájú kú ayé ti kọjú kú bẹ́ẹ̀ pé lágbájá kò ń èso oríire ń bẹ Ọlọ́run ni ìwọ ló ń pin èmi ni wọ́n ń pin kì í ṣe wọ́n ló ń pin. Ọlọ́run ń bọ̀ farabalẹ̀ Ọlọ́run ó sì wò sùsùn yóò gbòòrè fún un Ọlọ́run dùnnú ìyẹn ni yarfa'ullahu aqwaman. bákan náà ìṣesí Ọlọ́run òun ni yóò wò sùsùn ẹni ayé ti ń kí ń bọ̀ ayé ń dìde ayé ń wẹ́kọ̀mù ẹ̀ ìsì ń bọ̀ ń jọ míì wọ́n sì ń wo rẹ̀ ó lè rí mi ni wọ́n ní aríyìn àkì ọ́nà Ọlọ́run wà dán ààrẹ ní gbogbo wọ́n tó ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ faṣọ yìí rẹ̀ bá ń pẹ́ sallallahu alayhi wa sallam. tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadirun allazi. wa huwa ala kulli shay'in qadir. láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta náà mo fẹ́ lo gbogbo ẹ̀yin àgbàlagbà ni mo kí Ọlọ́run jẹ́ àárí àwọn àgbàlagbà pẹ́. àmín. gbogbo ẹ̀yin àfa ní kullul mashayikhi sadati wa mu'tamadi. kullul mashayikhi sadati wa mu'tamadi. fahal alayya bihazal qawli min arihi. fahal alayya bihazal qawli min arihi. gbogbo yín mo kí kalimatul iftitahiyya ni mo fẹ́ ṣe mi ò ní láǹfààní àti mọ̀ dá kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan àmọ́ ibà ń gbàgbẹ́ salamun alaykum bima sabartum fanima uqbad-dar ọlọ́run mọ́sá bá fi kẹ́yìn. àmín. akí àwọn bàbá wa ahlan bikum ọlọ́run jẹ́ àgbà àgbàlagbà pẹ́. Sheikh Naim bàbá ṣúgà ahlan bi udurikum
معتمد mo kí afáwọn àgbà Sheikh Al-Mansuri ẹ dákun ẹ já pé ṣéwù gbogbo ọtọ bá sọ bẹ́ẹ̀ ọ ní délé bó ku ọmọ pariwo ṣéwù. dati wa mu'tamadi fahali alayya biha zaliko limini ari. fahali alayya biha zaliko limini ari. Al-Amiri Sheikh Suleiman baba àṣírí ààbò gbogbo yín mo baba Abeji Sheikh Yusuf baba Al-Fulani baba Al-Mansuri Ọlọ́run ní fi ọdún eléyìí kò ní fi ṣe àṣemọ fún wa. Àmín. Baba Suga Ọlọ́run jàre ní pẹ́. Baba Jalla ìjókòó kó fi farabalẹ̀ ní fàálẹ̀ àláyà bí a sáàlì kọ́ òlì mi ní àárín. Fàálẹ̀ àláyà bí a sáàlì kọ́ òlì mi ní àárín. Baba Al-Amiri tó bá rí báyìí fún àfa Mansur Sheikh Al-Mansuri a kò jẹ́ ó kọ́ wa lóyìí bẹ́ẹ̀ kò jẹ́ kó jọ wá lójú kí ló jẹ́ orí bẹ́ẹ̀ Ọlọ́run ṣàdéhùn kan ní Al-Qur'an ó gbé wá ní ṣáyàtì nínú tá Ọlọ́run gbé wá ní ṣáyàtì ni wípé gbogbo ẹni ó bá ti dúpẹ́ fún mi Ọlọ́run ti fi rẹ̀ sínú bondage wípé láàzìdánàkún máa ṣe àlékún oore fún ọ Ọlọ́run ṣe ládéhùn bẹ́ẹ̀ ó ṣàdéhùn wípé ما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. àṣé kò sẹ́ńtì kò sí ń tó fà á tọ́lọ́run fi padà sọ ìyàkálẹ̀ sí ara ẹlòmíì sọ́dọ̀ ẹlòmíì kò sí ń tó fà á ju wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ Ọlọ́run ó dúró lérí pé kí Ọlọ́run ó ṣe àmọ́ gbogbo ẹni ó bá ṣẹ̀ tó sì gbà wípé Ọlọ́run lálá foríjì tó tọrọ àforíjì Ọlọ́run foríjì. nínú tí ń jẹ́ sáyà títí mo fi ń kí àfọwọ́ Al-Mansuri òun ni pé wọ́n ní alladhina jahadu fina lanadiyannahum subulana lanadiyannahum subulana. èèyàn méjì ní jókòó lérí àga Al-Mansuri ẹni àkọ́kọ́ tí ń jókòó lérí àga òun ni ẹni táwọn bàbá rẹ̀ ti gbé àga kalẹ̀ dé wípé tọ̀ bí n bá dìde ń bẹ̀ òun ni ó jókòó ń bẹ̀ wọ́n á máa ṣe bẹ́ẹ̀ àwọn ànábì Ọlọ́run náà ṣe bẹ́ẹ̀ pé Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun. ìkànnì ànábì Ibrahim náà tọrọ rẹ̀ bẹ́ẹ̀ pé ìsìbù tààlà Ibrahim rabbu bi kalimatin fatammahunna onikola ini jailuka linnasi imama onkola wa min zurriyati wọ́n fẹ́ lò Ànábì Ibrahim jókòó lérí àga ọlá ó sì mọ̀ wípé wọn ó dìde ń jẹ́kan torí kò sí bí o ti fẹ́ lágbára tó kò sí bí pàrẹ́ ti fẹ́ ka ó ká pa ojú ni ò lè ká pẹ́yìn. Allahu Akbar. bó o bá sì jókòó lérí àga kan bí ẹ ti wí pé o sí ń bẹ̀ lánàá kò sí bí àga náà ti fẹ́ fìtì ẹ tó kò sí bọ́lọ̀ ti fẹ́ ṣàánú rẹ tó ọ padà dìde lórí àga náà ni torí pé àwọn kan wọ́n dìde fún wọn náà wọ́n máa wá dìde fún yàn méjì ẹni àkọ́kọ́ tí wọ́n ń dìde fún òun ni ẹni bàbá rẹ̀ gbé àga kalẹ̀ ayé á máa retí pé táwọn aláàjì bá lọ wọ́n á máa retí àléfà nínú ilé wọn gbogbo àfà ní bẹ lọ́wọ́n bá bẹ́ẹ̀ kódà àfà tó bá wáyé tí Ọlọ́run ò bá yọ àléfà nínú àwọn ọmọ rẹ̀ Ọlọ́run fìyà jẹ ni torí pé ibi ọ̀pọ̀lọpọ̀ lé ajá ó padà rólé ẹkún wọn. èyí ń jẹ́ kọ́kọ́ ẹni tí wọ́n ń gbé àga dè ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń jókòó lérí àga òun lẹ́ni ò rí àga ńlé kò rí àga bá ńlé ó wá nàgà ó wò tàbí pé ẹni tí wọ́n sì ń pariwo ń ta tí wọ́n ń polówó ń ta èmi náà ó fà wálé wa. mo fi yún ni mo fi kí àfa Al-Mansuri ọmọ àfa mi ìgbà kò yẹ bó ti ń yẹ yìí. àfa ni oníkàmí ń fata. Kamin fata lamu yusia kotun lahu Kamin fata lamu yusia kotun lahu Oni lakinna mali jiddu lauli fatihu Lakinna mali jiddu lauli fatihu Odabe lakinna mali jiddu lauli fatihu Lakinna mali jiddu lauli fatihu Dàgbé ẹ̀bùn má jẹ́ kí wọ́n tó ànábì nìkan lọ ní àbá tó. Kò sí ẹni tí wọ́n lè gbèsè rí àga ọlátọ̀ ọba ti ṣiṣẹ́ bẹ́ẹ̀. Bákan náà kò sí bí wọ́n ṣe wá lè ṣiṣẹ́ ọlákàlẹ̀ fún ẹ bọ́ ọba ti rìnrìn ọlá wọn gbà kúrò lọ́wọ́ rẹ̀. Àbá Al-Mansuri bó bá rí bó ti rí yìí bọ́lá wọn bá ti ń ṣe bó ti ń ṣe kí gbogbo wa náà lè wá ìwọ náà lọ wá wa lè láyọ̀ ọkọ̀ pẹ̀lú tọ́lọ́wọ́n bá ṣe fún ẹ. Torí pé gbogbo ẹni Ọlọ́run bá ṣọlá fún
tọ́lọ́run bá ti kẹ́ opportunity ni ọlọ́run á wá gbé nǹkan kan kalẹ̀ yóò ṣe léèwọ̀ fún ẹgbẹ́ tó bá ti débi eléyìí padà gbọ́ làmì padà o ntí kó wá gbúdọ̀ wá nù kì í ṣe pé ẹlòmíì tẹ́rí tí wọ́n kí ọlá kú àtijọ́ lọ́dọ̀ rẹ̀ kì í ṣe pé ọlọ́run dédé gbà ó jẹ́ èèwọ̀ ní kíkó wá lọ wá. èèwọ̀ yìí lọ́lọ́run sọ fún anabi adama aleyhi salatu wa salam pé adam uskuna anta wa zawjuka aljannata wàlá takhrujannakumaa minal jannati fatashqa. ọlọ́run ni mo ti ṣàánú rẹ̀ kì í ṣe gbogbo èèwọ̀ àwọn tádàmọ̀ bá wájú àwọn tí wọ́n ti ń ṣe tẹ̀sùbà àti pé mélòó lẹ́tí ìfàlùmọ̀súrí mélòó lẹ́tí ìfàtọ́lọ́run fi wá ń ṣe báyìí. ọlọ́run ní ádámù bá àwọn màláíkà wájú àmọ́ tòun ti bó ti bá àwọn wájú mu ní kí wọ́n sọ̀kalẹ̀ wo iye àfáà tí wọ́n sọ̀kalẹ̀ sí àyìn lọ́dọọdún. ọlọ́run níbi tí wá ṣe fún ádámù máa wá gbénú àlùjọ́nà bẹ́ẹ̀ tí ń gbé bẹ́ẹ̀ yìí ó ní má jẹ́ kí wọ́n lé ẹ kúrò ń bẹ́ẹ̀ wọ́n máa ń léyà o wọ́n máa ń léyà o. ọlọ́run sọ fún ádámù wípé nínú tí o fún wa jẹ́ kí wọ́n lé ẹlòmíì wá ní kí ló gbọ́lá lọ́wọ́ rẹ̀ yóò ní tí mo fẹ́ jẹ náà ni wọ́n tọ́lọ́run ti sànù ọtún wá tó yẹ kí wọ́n tún wá gbé pọ̀n kékeré ló tún wá gba yìí lọ́wọ́ rẹ̀. ọlọ́run ní nàlákà alátẹ̀jú àfihàn wà tààrà ẹni tọ́lọ́run bá ti ṣe bẹ́ẹ̀ fún ó ti bá gbèsè ayé rẹ̀ débi pé alátẹ̀jú àkìlọ̀ fẹ́ jẹ ọtún ti ń rà bòyàn. wà látàrà aṣọ tó ẹwòye tó tó. a ti ṣe fínilá Mansuri kò rìn dọ̀tí rí. wà látàrà wà á nàkà látẹ̀sí mọ́wù bẹ́ẹ̀ fún ògbẹ́yìnmọ́ ẹ̀ sínú ẹni tí ń bá wọn mọ̀múkúmu. àwa látẹ̀dí bẹ́ẹ̀ bá kẹ́bítálì Mansuri pé yóò rí pé ọlọ́run ṣe fún ádámà ó wá fún wọn ní wípé ádámà má jẹ́ kí ṣe ìtọ́ni ilé ẹ̀kú nínú àlùjànnà yóò mọ jẹ́ kẹlmẹ́tùn iftitahiyya gbogbo ẹni ọlọ́run bá ṣàánú wádìí wípé kí ni í ṣe kí ni ní ṣe tí ó sọ mí dẹni àná anabi ádámà aleyhi salatu wa salam kì í fi gbé báyìí kílẹ̀ ó wá pe ṣíṣù ọmọ rẹ̀ jálà nabi ádámù pè sí iṣu torí pé gbogbo èèyàn kan bẹ bí wọ́n bá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ lè mọ̀ pé wọ́n sọ sítórì níwájú rẹ̀ ẹni ayé bá kọ́ lẹ́kọ̀ọ́ tó bá kọ́ ẹ lẹ́kọ̀ọ́ wá tètè lísìn ẹni ó ṣẹ̀wọ̀n rí bó bá dé bó bá ń sọ fún ẹ pé sọ́ra wà fi kó lísìn ó ti ẹni ọlọ́run ti kẹ́rí tó bá ń ṣe lẹ́kṣọ̀ fún ẹ wàá gbọ́jú kí wọ́n máa kọ́ sójú bọ́ọ̀dù lọ àdánwò tí ádámù kan dr arambikum àdánwò tí ànábì ádámù kan wájẹ́ ó pè sí iṣu gbogbo ó ní ọmọ mi sí iṣu ó ní máa sọ nǹkan mẹ́rin fún àbí márùn máa sọ fún yẹn wá ní sọ gbogbo ẹ̀yẹ̀ kan náà ní sọ. ó ní ọmọ mi sí iṣu ó ní àmọ̀ràn tí mo fẹ́ fún ẹ yìí gbọ́ kó o sì sọ fún gbogbo àrọ́mọdọ́mọ rẹ in tó ṣe mí ádámù tó gbọ́lá lọ́wọ́ mi má jẹ́ ó ṣe ẹ̀yìn ọmọ mi ò torí kò yí ti láti ga o kò yí ti láti ga o. ó ní àkọ́kọ́ ó ní tí máa sọ fún ẹ ní wípé kullu amalin turidunahu fanzur akibatahu fanzur akibatahu. Al-Mansuri ẹlẹ́gbẹ̀jẹ̀ mọ́bílì àfà anabi adamu sọ fún ṣíṣọ wá ní kí ṣíṣù wọn sọ fún mi àti yín pé kullu àrọ̀ márùn-ún ni àmẹ́yẹ kan náà mo fẹ́ mú wa ń bẹ̀ ó ní kullu amalin turidunahu ó ní gbogbo ń tọ́ bá ṣe níṣẹ́ kullu amalin turidunahu gbogbo ń tọ́ bá sọ lọ́rọ̀ kullu amalin turidunahu gbogbo òrìn tẹ́ bá rìn àyè tí wọ́n ti bá wa tí wọ́n bá gbé fọ́tò ẹ̀ jáde àwọn pé àkíní wá débi sétè mi ò wá ta báyìí ó ní ká tó rìn ká tó sọ ká tó ṣe fanzur akibatahu gbogbo action tá a bá fẹ́ tèkì ẹ̀ já mọ́ tèkì ẹ̀ lásán káwo kí ni ó tẹ̀yìn action náà jáde olúwa ọlọ́lá olúwa ọlọ́lá olúwa ọlọ́lá olúwa ọlọ́lá ọba tí ń gbé níga ọba tí ń gbé níga. kọ́mọ máa wẹ̀ ń tó fẹ́ràn àfàwọ̀ Al-Mansuri dókítà sì ti wá ń bí. dákun wá gbé yínká dákun wá gbé yínká pẹ̀lú àwọn tó ń ti ga. Wala suratul ala, wala suratul ala. Dákun wá gbé ẹ̀ga. Dákun wá gbé ẹ̀ga. Àmì àmìnà ọlọ́run máa wà jẹ́ jábọ́. Ọlọ́run máa wà jẹ́ jábọ́. Mansuri ọlọ́run máa wà jẹ́ jábọ́. Ọlọ́run máa wà jẹ́ jábọ́. Bóyá ṣe bí wọ́n ló bá wa sókè. Ọlọ́run máa wà jẹ́ jábọ́. Ọlọ́run ṣe bí wọ́n ló bá ẹ sókè. Ọlọ́run wá Allahu alágbára eva alágbára wá gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára tó fi èmi lára
قدر أو غيره ولا يبلغ الواصفون صفاته سبحان ربك رب العزة عما يصفون. ó sì ń bọ̀ ó dà alágbára Allah. àbí àwọn àyànjú ẹ̀ lọ. wá gbàgbára lọ́wọ́ alágbára tó ń fa agbára tó ní mi lára. mi ń retí bàbá wa fà wá. torí àwọn asín wáyé sáyé ni wọ́n ń gbé. àwọn tí wọ́n wá wòran wọ́n pẹ̀lú. sọ pé mama jẹ́nsì wọ́n wáyé. Ọlọ́run ya Rabbi. má ṣe mí lẹ́rú ayé. Ọlọ́run ya Rabbi. má ṣọmọ mi lẹ́rú ayé. ṣé Ìnáyìmù ṣe mí lẹ́ni tí ó ṣe nǹkan. àgàláyé ò ṣe mí lẹ́ni tí ó ṣe nǹkan. torí pé àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé. Bàràkà àkọ́bí mi àtàwọn tó tẹ̀lé. yé ọkùnrin lóbìnrin o. ọlọ́run má jẹ́ n gbàrí ọ̀fọ̀ lórí wọn. ọmọ tí mo bí àtòyí tí mo tọ́ ọmọ ṣàlọ́ wọn jẹ́. tí mo bá ń bẹ̀ láyé ọlọ́run jẹ́ ìrè ọmọ o. tí mo bá lọ gan ọlọ́run jẹ́ Allah Allah ó lè dìde orí kan lábòrú Allah Allah tí ò kọ́ máa wà bí. Allah Allah ya ilahi ya ilahi Allah ya ilahi alamina Allah Allah. Tola libadiru alaina Allah Allah. misaniyati liwadai Allah Allah. wajaba shukuru alaina Allah. mada lillahi dai Allah